Pode. E Jesus, mano, a mão é o bar. O we are boy. They will not tell me what man was talking about. You know when you let him, he might have seen one usually good. You can tell me. You do me well. Now we do me we be jima. I know you. We know it's a matter. Neither ya kuwekero adi umaseva. Ah? No, mami wani do seva di maruwa. Ni wena tawo ni ra kuwekero adi we umaseva. Iya tamu we musime yegbe. Ah? Ni mena la ku ebe teri o eyin mo gba ore mi ẹnu gba ore ra u gba ore ra ni ga de wa mu wa me ni o to wa mu ko ga mi oje to na iji ma we bian eji me we ni on ko wo pa di me we tere na meme okay de pe ni nana so na mo to o bera o they don't get into book. Everyone walk into book. Boy, you general. Walk into book. Adina. Be the bread. Okumere. Ogbo. Away to Buadi. I make them do get water running. Boy, she ya befe. And not to Buadi. But then now we don't want to power team. Who want to be here? Oh, me what they want. Who killed me? You way what water. Oh, but Bununa, you be back with no money. You're going to put me on board. What bomb? I was here. I was here. What been? No pass I go by. Iye no ka je. Aye mi awo mi a. Wo la ho. De la no mo. Ni atu area. Omoji. Ya gba o ran. Ya gba o ran. Mo ge wo be ba me ku no mama na. Qui ont un coup. Beria aware or like now when we do at the we are only start. I am a queen open away, very handy. You may tell me, we'll get to Dao, you don't want to walk. I wonder how we are keep out the right here or now. I am a quill. Make it come up without where a beria or like it. I need no woman away. So, even your pepper no gas. Omara pocket. Maybe Benin get Benin where we have to look. He gave Benin Mamma. You know, I'll look here. Are colonia. I mean, you have to pay me. No, wherever. It's a good. I didn't have a. You have a. Lebima. I don't know how I'm going to move you. As a kick, I'm going to maybe I'm not good here. I've been here. Would you? You can't be now. Oh, I give the years. I made it. Oh, I get it. So, I don't know.
Você bem, eu ele limite a minha ou we ga sọ fún àwọn ìrọ̀pá ìyẹn wà ìwé jọ ẹgbẹ́ náà ẹgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn wà náà ọlọ́kùn jẹ́ wà lọ́wọ́ gbogbo ní fún òótọ́ pé á gbé mẹ́à ó gbogbo àgbè mẹ́à wọ́n. Brother, àti nàkànà nínú yóò tàmí di fúnra ara gbọ́n ọmọ ọmọ àdáyìn ní àwọn àti ẹ̀bù àmì àgbà ọ̀nà àwọ̀ ọ̀hún ènìyàn òfin àyìn ọ̀nà àwọ̀ ọ̀hún ènìyàn òfin ìpàdé ni gírí ni wọ́n ti bá ẹ̀yẹ́ ni àgírí ni wọ́n ti bá ẹ̀yẹ́ ni à. Jọ́wọ́ ṣe bẹ́ẹ̀ ayé mi náà kò lè rí kọ́ mi ní bàbá kò ní sẹ́ máa wẹ̀ láàjì bàbá àbọ̀ ẹni yóò yà á ti ní òwúwa yàtọ̀ lórí ẹ̀ lórí abẹ́ nípìnlẹ̀ rẹ̀ ẹ̀wọ̀n ẹ̀ máa dábò lórí ẹ̀ pèsèǹpé ni mẹ́ yàrá mẹ́pin èrè mẹ́pin ẹ̀ kò lè fi hàn dúró mọ́ ìgbì yẹn ṣé gbẹ̀mẹ̀ ó ní ìjọ ẹ̀kìn yẹ́ ti ẹ̀wẹ̀ nà. ẹ wọrí. Wàláwù ìwà kàbọ̀ ìwà ọwọ́ bá yóò jẹ́ àwọn ẹ̀mí ọ̀gá àrùdó sásùwọ̀n náà rèé má ọkùn tí wọ́n mẹ́ ìyẹn dẹ̀ wọ́n bọ̀ yìí wọ́n ní káyọ̀ náà kí wàá gẹ̀wẹ̀ ẹ̀ bàbá àwọ̀ ìmẹ̀ ẹ̀gẹ̀wọ̀ yìí ń dàgbẹ́ èmi ni wàá he wàmọ̀ ẹ̀ ẹ̀sẹ̀ nìyà wà ìmẹ̀ ẹ̀bùwọ̀ yà wọ́n ní hẹ́ ẹ̀kẹ́ adé gbọ́ akọ̀ ẹ̀ gbọ́ adé bàbá làwọn ọ̀gá ẹ̀ márìjì ni wà lọ ìmọ̀ bọ̀ wọ́n. Bàbá ọ̀nà náà ẹ̀ marriage ma every bambet the me ho we tap up na we oyin ni mai mama ra mi se opa mo ti e manu we kiere o fi ma mo po ya ra èmi ya na fi oni won na ya o imi ti ma fi oni yan awe ta mama se we do we igbe ma sister si ga we opo ya we o so mo na se tire eyin na ade mana mi yan si ma fi ni ya pepe ni yan be na ya ro ma ere ma ya wo ni ra me ona we ta mi mana we mama ya ra me ima owo padi ni me ima ye o du e ma fe me mama ya bu ene ah omodi on obo hotel no fija na omodi owo ewe no baba okay me baba ugbe gi mi e ma me ba o ta yi palo wu mo gi e pe do na me we baba e me so di palo wa wo gi ya we do no e do no e o baba oni won wo kan o ga ro ono se na samo we e mo gi ya re o yi ni ah wo no vie ba ah we we de no vie ba baba fe ona gbin e gbe na ni e ja igo yegu e igo ni apinu yegu e ono se ona ka gbe bo vie ba o bugwa ke na kwale ra no pijana o boru e aga na gwalo ndagwe lenu ya wa ko mana yegwe mo bobo o gwa tu o bode nu wa here babalawo oni ma tere ba ma do pon mu wa I ma do pon me pe ma do pon mu we e ma re ba we kwa ge nu we do atami mana ero ma wu to so osuko ya no mo o mo ri ko mo ona mo egwe ayo oyu me keke era me no oyu me keke oni ma re ba we se to wa do ya ku me ra me wa to wa e ma re unu wa baba e ma do pon me e ma re baba we se gwa ka we wo mo ya iwo yi nwe so ri iyo mi ni amaewe nda mo bi o ma babalawo baba igo ero babalawo ogo me ni wa tapa we ni mo me se no baba ma me wo be o so pa o e be ma se ti ya wo ni e se mi no ma o mu ja ni ma ma e ko ya zege we yin o tori bi ma de pe mi ko ni ma ka we de pe ya wo yin o be o se webu baba ya do te no ko ne ya do te no ko mo dio ne ika ku wa no o babalawo la ma me bo be ya wo yin ma ona aje ni yo wa do lo ba do wa wo ya li ba yi aba gwa le gbe o lerun gbogbo lo lerun e gwo be ba yi ai bu ku ai le ba wa yi ma wo bo e ke ya do I'm going to family get to the one. The hot, bed, I feel my body. Didn't go make it out of one. Why can't you guys come here? It might be a baby. Whatever I can run, let's win. Yeah, but I don't know.
Qua kia. Lúc bé nó qua ồ ồ. Yêu. Nhớ đưa mà vô con đi. Cái này con này. Cái đó là con này. Bao vào đâu qua. Bỏ này lót. Baba. Baba. Domo. Lagi sa. Ya mau we aje. Watu. Wako bia. Egbe ma. Ya ko ko wa. O be kini diwe ita. Kujo. Abi jima o. Awa ko ma ro du ko nu. Ba ko le. Ko ba. Watu. Imadaji, o come ya me ye jona ni. Wo dollar bo bia ke e o sa si tie. Eni a wa e tie. Imadaji ro paji ye. Atawe ndekere ino. Eru we beje. So ko. Emi ya pe na kuno I o so no we. Emi ya pe me kina Wadugma. Baba, você vê que não sabe se minha mãe vinha me pinha que vem bem baba lá. Iya. Iya gakyo. Minha gyo bai. O mai gyo mai me. Ba. Omo no just go yana. Ba. Tara ho gyo. Very well Jesus na. Very tem yo pa no de ku we. Dogun yẹn ọ̀rọ̀ ẹgbẹ́ lọ́wọ́ kíá dọ́gùn yẹn rí ìwé bó ṣe àti gbé lọ́wọ́ kíá ní ọmọ ní yóò tán náà dá a bọ́ sí ìwé. ẹ ò bàbá nínú ìṣòro mìíràn ọ̀yà òwe òpìà náà wẹ̀ wọ́n ọ̀gbẹ́ ní náà sọ́tẹ̀ mi ọ̀yà ẹ̀tẹ̀ dáná kì mí ó sàṣì dáná kì mí ọ̀tẹ̀ ní ọ̀wọ̀dọ̀ yẹ. tẹ̀lé kí ẹ lọ́ọ̀fù ẹ̀dẹ́ ni àbí ọ̀yà rẹ̀ yà gbọ́ lóbi ẹ̀ ní. Gẹ́gẹ́ mo ta mọ̀ yìí láò gbẹ̀gbẹ́ náà màá mẹ́kọ̀ọ́ pàmò yá yín ló pé apá. Ó yẹ kó ẹ graduate ẹ ó kì í. Òwe ní gánà ọ̀bẹ kẹ̀kẹ́ náà mi ò gbẹ mẹ́rọ̀ kúyà ní gbèjé ọmọ mo gbègbè lọ́kọ̀ àfíà. Wẹ́n làwọn gbogbo ìwé ẹ lè short cut ní yà lẹ́ nísẹ́gẹ̀sì bá yà mọ́ ẹ̀kọ́ ònú ẹ̀. Èyí kú ẹ̀. Era fata mi mese beri ogwe obi ero koropa no mwe kore ero eru we je gwe no pe wa ka yoku iya we buja iba ya digwe yo kare no nyamo ka gwe wa ri na fuwa de la wo me ewe aye kwere ewe ge tama ewe gbelu emi aka eyan lita nwa ana ko mi baba la ma na so do pe na ye yenya o ye bia wo la wo ti ma yin wa kan wa la ro ga do te no wo lo ri ga ga du wa yen we so wo pe o mo se pe bo pa de bu we o ta ma gwa lo o ngwe no ikebe no ha gwe o se no awo fe fu aro tele ya po mi ma ta le te ni wa be re ba yo aka wi ya wa ri ba wa ayi eju abo salogwa ala yi to mi eju abo ipogo mu je me dia ipogo mu je me dia
Ipa. Uma. Mama die okay. Only. Hotel Odori. Makwe. Tell where Nenegbe. Where el. Mama Daki. Where measure ma. Igwema. 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 Okay, go on. Igwema. Ah? Owo Igwema. Bẹ́ẹ̀ bọ́ sọ àwọn ohun pa. Àpapọ̀. Owó Bẹ́ẹ̀ bọ́ sọ àwọn ohun pa. Èmi ọ̀pọ̀ ẹbí gbà. Ẹ̀fẹ̀ ẹ̀jẹ̀ bọ́ mẹ́ pa. Ẹ̀fẹ̀ ẹ̀jẹ̀ bọ́ mẹ́. Owo Igwema. Epa. Kẹ́ ìṣù àmọ̀ ohun. Igwe ọmọ ẹ̀yà. Epa. Èmi ọ̀pọ̀. Ọmọ adá ìpa. Epa máa dáàkì. Epa wẹ̀. Ọmọ adá wúri ìkátẹ́. Ọjọ́ ìdọ̀dọ́rì. Mi wá bó tiwẹ̀ tí mo máa yẹ fún yẹn. Wọ́n sún wá òun náà. You understand? You say to me, you have to. It's about to talk. You have to go. You women. It's about to pay you. You are your animal. Tiona, only you. Tiloko, only big way. You might go back and do this. But I mom you go back. You say you might. Ọgbọ́n ọ̀ni ọmọ bẹ́ẹ̀ lọ ọyẹ ògbéyàwó rẹ̀. Ọgbọ́n yé mi náà yé máa fún un. Nàìjíríà. Ìbàbá owó wa Nàìjíríà máa ra ìmẹ̀mẹ̀ òun. Ṣùgbọ́n ẹ̀ ká bùkẹ̀rì máa. Ọlọ́pàá náà ẹ̀ gẹ̀ kò sí ewu kí àwọn àtọ̀sẹ̀ ọ̀tọ̀sẹ̀ ò mẹ́rin máa ju ọgbọ́n púpà. Bọ̀dà bọ̀ yìí. Mẹ̀yìn mi ẹ̀ wó kiri. About 25,000. 25. We work out. When I open now, why when you make you women not to win again? How will we all do? Uwadiae we mi ro pa o. We mi ro pa ko ni wa na we pe la mi papa. No sono osunu borane. Ami na ju. No pomo ga ju na bi ora bi. Ni mi wo e no sunu. Me so a bijimina. Ni ka ya e pe o wa na wo boy. Ebe mi ogun na egide. So no we yin bowo o tẹ́rẹ́ láti emu o gbaro ko won bowo o tẹ́rẹ́ láti emu ya ebe mi no wo bai so before you feel me now Very soon, ya so no. Over for ya so no ya. Brother, I will marry ba na what say. When we order the money na pues on come ma we. So when we no wo the 3 million yìí dín ní ẹgbẹ́ iya do èrè no kele abi me no wo yo to 3 million ma egba e What 3 million? 5. kena we me my come ka bo wa ojo ma be me dere ma we fie e ma ya we du bi o me fie we na le egbe ma right but na ga na wa small ma yi me ra si ne ma ya na so e ma na bo adi no we ku ma me gbogbo do ti gbogbo e ma re ba ugbo ma ge ni re ma na wu na o si e na we ma iteme wa wesi do we e mere ya mami ka won
ama efie bi na ya we gbe na we ya we no ye je tele eri ojiji di epa ugbo na ya je ko bo ya we mi ne rogegbe neregbe na owi ga we kila funa se na so se yasa asaka hai oge ni medu me we boy we o inota ni we magbakuta e list oregbe owapo ewo wa ori list mi wa ewo me ri mo won you know what why you look le mama le ido ibo so that iko o ibiri no e mi mi wa ya mi no bi no ri ya gun e ya to wa e ki bi na fi gbe dia ga ju da mi marriage na we no sunu yo if you better not die you didn't after that time where in akui na wa mu we kekan we na me gbo agara na wa wo ta wa gele we na ya we na wo du ki o me wa me ga ari wo ni e li so ke ro ni e yo ko ma we ma fiori oma ya mi what's the brother ya mi brother west kamera west Brother Wesley. Ma wo na he so na e do kaji o wa su gbogbo ri e already yo tanu ko ro ka wa we e ko ro ni agwa ri eri eke o mona o fa wa su ni wa be ni na ama e ko egun ado mi mari e fa go we ari oko e orun pa ti ba ya arele o se mena pese na o ye fun gbe e do we no ma eri aje correct ma jo ma no e ma jo ma mena ma jo ma dia je idege abu ama no domo o se egbi o emi no susu de ma o oja no ibi ati egbi gige do mu we no ta o e wo to no o wa e wo to e mo tun ege gbe mana o si agbe oja mere eri mo ti ka gbo kan abon be jere iwa ge na we o kekeni to bo me a nte e ya ati je fi anu ayi owo te na gbogbo ni le wa ya to bi are mi ogun ana me kian we imasi yote so pa me to bi me iwa ya kakapo iya e iwa ya o bi agbe be Nigeria ni ono mo kanya we gbegbe mara we o kan ni gbo ri o dagbe iwa ya imwe ge me bere bo ye jera na o ya so pa ije hia bere hia te ya we le wo me kira de gbe igele ya lo teme iya na me kia we ma hia imalele e yo go te ndo ko ro aka iya we no te ndo ko wata e me joboji e no te ndo te wata e wa joboji ihie waka no pa we no jo kai ere ne kiri kai ina we ati meni be ati meni na ne o iru kise ibe ila wai e bata imala wai mi ri ari o ko so imala wai so po no ma unu ma ye ga po ye po wa e ma da ni re wo na o ma keke video i egui o ji me wa de nda me ga akuri age ina wu wa ma de ya be gbe e pare o sagbevo o ya mi ade ko ige o ra ta wi to bo me wa ide ni do nota kene wo to no ko no je me ma wo ma ni je ba ni je nda me ma ni be gu gbe le ani ide o ma la wo wo e la e aye de ni o la o nu ye ya ko de o kenu egwu ajo sise wo na sorry kenu egwu ajo are mi egwe aba yen idugu no are wo na ero pa mari gba this one jo ku e ya fi mari aye do gba o be
Uwasi kakabo. Uwasi. Ebe kabo pon we. Eba ya pe ni lawo na ni. Ohun ni. Ebo na a wole boyo. So pa ba me igwe ya fe be gbe yan ma. Ama mu na gbote me. Obi ogwa na e wo ga ko fun bere wo. Kakabo. Gbe lo gbo pa. Gbe be ya. Wole go. No ya mo be usi oti mana. Awe mi wo bo we la. Ya simie. Ma be pon we. Me wa ya kakabo. Mu da we. O na ni ajiwe bo na. E abie. Ona ni aje abie. O wa so teme. Ye wu kai. Ebi ya fe no gbara to so abo awo enu. So. Do ma gbera ni. Wo ba do no. O bi ape kin. Afi me wa ya o. Iya e. Iya ka. Ye me nu kai. Me ga be ijaje ma bo. Wese. Wese o. Ijo gwa re we do. Wese. A bi ori mo gba. Ma gba wo kan. We gba ọ̀rọ̀ awuwe. We gba ọ̀rọ̀ awuwe. O ki abe pepeje. Gba wa atenu atun ti. Mo mi ore ko. Do bo la wa ya gbe. Yo fe wa ya fe, mi wa ya na ga e wona. Ku we ke ya fe do bo la wa gbe. Yera no sa gede o ga so wa.